ajé wá mi wá o nílé ayé. Ajé wá mi wá o mo mà ti ṣètùtù. Ajé yálé mi mo ṣẹran ọ̀gẹ̀dẹ̀. Ajé wá mi wá o nílé ayé. Ajé wá mi wá o mo mà ti ṣètùtù. Ajé yálé mi mo ṣẹran ọ̀gẹ̀dẹ̀. Ẹ̀wà dé orí ẹ̀ tètè. Ẹ̀wà dé orí ẹ̀ tètè. Èrè àwa yọ ẹ̀wà o. Ẹ̀wà dé orí ẹ̀ tètè. Tètè dé ajé Olokun. Tètè dé o ajé ọlọ́sà o. Ajé wọlé bí o tètè dé. Ọlọ́run ní kọ́rọ̀ wọ́n mọ yíyọ̀. Ó ní kọ́mọ ládùn. Ọwọ́ amúlẹ̀. Ó yá kọ́rọ̀ sàlámù. Ó yá kọ́mọ ládùn. Ẹ̀tọ́jú ajé. Ẹ̀tọ́jú ajé o. Ẹ̀tọ́jú ajé. Gbogbo ládé ládé. Ẹ̀tọ́jú ajé. Gbogbo lóyè lóyè. Ẹ̀tọ́jú ajé. Yìí ká parapọ̀ wọ́n mọ̀ lẹ́rù parapọ̀ wọ́n mọ̀ jiyàn. Gbogbo yàrá jẹ́ jákèjádò ilẹ̀ Yorùbá ẹ̀ parapọ̀ ẹ̀jẹ̀ àgbàjẹ́ aládùúgbẹ́. Ẹ̀tọ́jú ajé. Kájọ́ mọ́ lábúlé ọ̀rọ̀. Kìmìrì làjẹ́ ìṣèjìmìrì làjẹ́ òní lọ́jọ́ ọ̀sẹ̀ ajé. Eléyìí ni ọdún kẹrin tí a ti bẹ̀rẹ̀ ọdún fún Olókun tí a dẹ̀ mọ̀ pé à ń ṣe ní every year. A máa ń pè ní Olókun festival. So tọdún náà tí wọ́n á ṣe báyìí o. Àyàtọ̀ ńlá dé bàlù, àláfíà dé ní bàlù. Ọdún tá a kọ́ wọ ìlú yìí, èròǹgbà àwọn ará ìlú yìí ni pé kí wọ́n tún wá ṣe ń bì, kí ló ń ṣẹlẹ̀. Ìgbà tí wọ́n wá rí i pé wọ́n tán ní gbogbo ẹ̀ ṣe rí, tí wọ́n wá rí i pé ìgbà tó tún ọdún tó tẹ̀lé, wọ́n rí i pé gbèga dé bàlù yìí. Ọdún tó tún tẹ̀lé, gbèga tún dé bá. Ọdún tí a wà yìí, kábíyèsí ọba ti ìlú Débọ̀jọ Kingdom, wọ́n fi apá ẹsẹ̀ pẹ̀lú gbogbo àwọn olóyè wọn fi sínú ọdún ilé àdẹ̀jọ́ ṣe ni torí wọ́n rí pé ìgbéga ń bá ìlú Débọ̀jọ àti Ìbẹ̀jú-Lẹ́kí lápapọ̀. Nínú ìdìbò tó dé bá Ìbẹ̀jú-Lẹ́kí àti Débọ̀jọ lápapọ̀ ni ọba Arárọ̀mí ti ìlú Ìbẹ̀jú, ọba Lukman Arówólò Gbadéwọ̀lú ni wọ́n ti fún wa ní oyè ní àná gẹ́gẹ́ bí Ọ̀túnba Jagomólú ti ìlú Arárọ̀mí pé àwọn fi mọ rírì iṣẹ́ tà ń ṣe fún ìlú Ìbẹ̀jú-Lẹ́kí. Iṣẹ́ yá o ọmọ Oòduà, iṣẹ́ yá o ọmọ Oòduà, iṣẹ́ yá. Tí a kò bá mọ bí à ń rè ṣe bóyá ká padà sílé, ká jáwọ́ lápọ̀n tí ó yọ ká lọ gbómi lákaná. Iṣẹ́ yá o ọmọ Oòduà, iṣẹ́ yá. Ilé yá o ọmọ Oòduà, ilé yá. Tí a kò bá mọ bí à ń rè ṣe bóyá ká padà sílé, ká jáwọ́ lápọ̀n tí ó yọ ká lọ gbómi lákaná. Ilé yá o ọmọ Oòduà, ilé yá. Ilẹ̀ Oòduà yìí ti bàbá wa kó má gbọ́dọ̀ bàjẹ́, ó dọ̀wọ́ yín torí kò sí ibòmíràn tí a lè lọ rárá. Àjò lè dàbí ilé gẹ́gẹ́ bí ilé, ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fi gbọ̀n ṣọ̀kan. Ó yá.
nílẹ̀ Yorùbá wọ́n ń fi àbèṣe joyè ẹni tí wà ẹ̀dá láàrin ìlú ẹni tá a rí pé láàrin ìlú ó ní akitiyan tó ń kó gẹ́gẹ́ bí àwọn akitiyan ọ̀gá wa Ọ̀túnba Razak Balógun Arógundádé Saddam gẹ́gẹ́ bí àwọn akitiyan láàrin ìlú jálè láàrin ilẹ̀ Yorùbá lápapọ̀ àti gbogbo Nàìjíríà òun ni kábíyèsí wò tí wọ́n mọ̀ọ́mọ̀ pè wọ́n pé àwọn fún wọn lóyè Ọ̀túnba. ṣe rí kò sí ìlú náà lágbàáyé yìí tí ó wà tí wọn kì í ṣe orò Olókun táwa ṣe lénìí. Olókun kárí gbogbo àgbáyé ni. Iye ilẹ̀ tí à ń tẹ̀ báyìí kò tó kankan ní ilẹ̀ tí òkun gbà. Tí a bá ń sọ pé à ń kó ẹrù bọ̀ láti ìlú òyìnbó àwọn ẹrù kan wà wọ́n ń gbé wọnú pléènì o kò ń ṣe pé pléènì ò lè gbé ṣùgbọ́n pléènì ò lágbára àti gbé mélòó ló fẹ́ rìn láyé ìjọsìn gbà táwọn intra tán ṣì ń kó mọ́tò wá sí Nàìjíríà tí wọ́n bá máa já mọ́tò lẹ̀ báyìí níṣẹ́ lè máa rò pé bóyá àbí ṣé inú ọkọ̀ yìí náà ni mọ́tò ti ń jáde báyìí. Ajé nìyẹn, ajé aṣọ̀rẹ́ gbogbo wa o. Olókun ó jẹ́ pàtàkì nínú gbogbo pé à ń bọ irú mọ́lẹ̀ òun ni ajé so mọ́ Ọlọ́run Elédùmarè àfàjẹ́ bá wa lò àní táwọn náà. Orúkọ mi ni Chief Akindele Odupe Akinrogun of Debojo Kingdom, representing His Royal Majesty Ọba Ajibola Talabi Odugbesan Onídébójọ of Debojo Kingdom. A wà ní ọdún Ajé Olókun Festival tí ọdún yìí tó máa jẹ́ ẹlẹ́kẹrin tí wọ́n ń ṣe nílùú Debojo. Látìgbà tí wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ tó ti ń wá sí Debojo náà, à ń rí àwọn ìlọsíwájú oore lọ́tùnlọ́tùn tó ń ṣẹlẹ̀. Lọ́dọọdún tó bá dẹ̀ wá náà, àdúrà tó bá gbà, a dẹ̀ ń rí tí àdúrà yẹn ń gbà. Lára ẹ̀ náà ni pé ìdàgbàsókè tó ń bá ìlú Debojo àtàwọn ọmọ inú Debojo lára ẹ̀ náà ni tí tán wá last year tán ní amatiri nǹkan ọ̀tún Coastal Road ó ti wọ Debojo. Ìgbà tán ṣe first and second edition wọ́n gbàdúrà wọ́n ní àdúrà nǹkan tí à ń wá ó máa tẹ̀ wá lọ́wọ́ àjọba ní period yẹn bí gbogbo àwọn olóyè onídébójọ náà rè wọ́n dẹ̀ ń gbárùkù ti Chief Arógundádé Saddam torí kábíyèsí fún wọn ní full support wọ́n dẹ̀ gbà wọ́n láàyè pé gbogbo ìgbà tó bá ń ṣe ní Débójọ yìí ó máa gbòòrò sí ni a dẹ̀ rí ìyàtọ̀ positively nínú ìlú Débójọ. wọ́n kó ọdún ẹ̀kọ́ yẹn tó ẹ ò rí gbogbo olólùfẹ́ nílé lóko àtìlẹ́yìn òdì èmi làbákẹ́ tún ti débi olóhùn àdùnkúta ẹ̀rìn. sexy voice ló ń wọlé wọlé yìí o. làbákẹ́ mo dé gbogbo yín pátá ni mo kí wọn lólódì ẹni nǹkan so ọdún tuntun tá ń ṣe lọ́wọ́lọ́wọ́ ọdún èyí ọdún ayọ̀ náà ni ọdún àyàwó fún gbogbo wa àlékún owó àlékún ọlá mo lálékún ọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ ẹ̀yin òní sọ́dún bànújẹ́ lágbára Ọlọ́run ọba wọn ní kó tún bá ti dé ọlọ́dún àmọ́dún ẹ̀ lọ́dún bí oyin ṣe mọ tiẹ̀ nínú afárá bẹ́ẹ̀ kò ló ṣe mọ tiẹ̀ lálárè èrè gẹ́gẹ́ bí ejò ńlá gẹ́gẹ́ bí ejò ńlá ṣe mọ tiẹ̀ lágbà ẹ ti sọdún èyí ẹ̀ wọ́n ní fọdún eléyìí ṣàṣemọ lágbára Ọlọ́run. Ẹ ṣé olótù orúkọ mi ni ọba Babátúndé Àkànní Ṣónọ́lá Olú of Makogi Kingdom Ìgbẹ̀yìn Land Ọbáfẹ́mi Wódé Local Government Ogun State. Mo wá nítorí OPC New Era tí president wa Alhaji Abdulrasaq Saddam tán jẹ́ olórí fún tí à ń ṣe ọdún Olókun Festival lénìí òun ló gbé lọ́balọ́ba débi. A dúpẹ́ fọlọ́run ṣẹ́ra ọmọ Yorùbá káfíra wa ṣọ̀kan. Ìdí ni pé bí àwọn OPC New Era ṣẹ́yìn náà gborúkọ yẹn New Era ó ti yàtọ̀ sí bópc ṣe wà tẹ́lẹ̀ kò sí jàgídíjàgan so wọ́n mójútó àwọn ọmọ yẹn láti máa ṣe dáadáa ládẹ̀tún ti gbé àṣà Yorùbá wa lárugẹ so wọ́n ń ṣe dáadáa ìdí tẹ́ fi ń rí lọ́balọ́ba pẹ̀lú wọn nìyẹn. ẹ fẹ́ wọ ẹsẹ̀ tó bí ẹsẹ̀ tẹ̀ mí àwọn ọ̀tẹ̀ Arógundádé wí kí yín o ọwọ́ ẹ̀ Olókun ọlọ́sà yìí ajé Olókun yóò gbẹ̀yìn sọ́wọ́ yóò gbẹ̀yìn sọ́mọ. ká dúpẹ́ lọ́wọ́ alálẹ̀ ẹ̀lẹ̀ ká wá dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́balọ́ba àwa fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Arógundádé ọdún yóò ní jàse mọ́ o ìgbọ́dún ọdún kan ni o àlékún oore àfòyá ibi fún gbogbo wa o yóò dá o. àmọ̀dúpẹ́ o gbogbo ilé pátápátá àdúgbò ẹ̀ ṣeun. ìgbà àlẹ́ ẹgbẹ́ bá tí ó ti ro ẹgbẹ́ sáwọn mẹ́sà ọ̀gbẹ̀rẹ̀ kankan lọ́gbẹ̀rì ọmọọmọ ẹsẹ̀ bọ́kí lábalábá bọ́kí jọyè jọyè
èmi ni èmi kúndé láti ọkùnrin ogun olúọdọ tí ó rà mìnìmìnì àgbàrá kẹ́kọ̀ọ́ wà àgbàrá kárù àgbàrá kọ nílẹ̀ ọkọ nílẹ̀. àtàbọ̀rọ̀ èmi ló dé ó wà ní mo gbọ́. ọ̀rẹ́ wa ibi tá ìwé ládé yìí. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ bù ṣe. ó bẹ pàdánù la máa ń ṣe. bẹ́ẹ̀ ni. gẹ́gẹ́ bó ti mọ̀ pé èmi náà ń bọ̀ èmi ọlákùnrin èmi ajá ọlọ́kùn ọlọ́sà ẹlẹgbẹ̀rúgbọ́ mi arógundádé ọmọ mi ni kò sánú tí ì bọ̀ mi bẹ́ẹ̀ni bí bọ́ ti bọ̀ mi ní gbogbo ètùtù fi gbà lára fi dán nílẹ̀ lára fi dán lóko lára fi dán jẹrò. bẹ́ẹ̀ni. níṣòro aláṣọ pípọ́ o gbogbo ọ̀nà tó bá láàrin wa ọlọ́ọ̀bá bá wọn wí o ẹgbẹ́ wọn dàrú lẹ́kọ̀ọ́ náà á dàrú ẹgbẹ́ wọn tòrò lẹ́kọ̀ọ́ náà á tòrò wọ́n ní bó bá ṣe ṣe ó ń dùn nínú abímọ kò kì í dùn ní wọn ò ní dùn ẹ tó bá ní kí ọmọ tá a bí kó yàn kú olómọ tẹ́lẹ̀ kò ní jẹ́ ìyá Olókun ṣèdáde ẹ pé nínú tí ọlọ́ọ̀fin pèrè ní ọlọ́run ó fi yin rẹ̀ kó wọn ọlọ́run Olókun wà ní ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ lórí ẹ̀sìn àti ẹ̀sìn fìlà ti dòrùka ó ti jó fìlà dòrùka o jáàlù ó ní àbẹ̀wò fìlà ti ó ti jó fìlà ti sọ dòrùka o. ọmọ ìlú àlímí ó ti sọ fìlà ní òka o. bàbá wa ní àná àwa ní ààfin wọn níbi tí wọ́n ti fi Ọ̀túnba Jagunmólú ti ìlú Arárọ̀mí ní Ìbẹ̀jú Lẹ́kì jẹ oyè lánàá kábíyèsí báàmí His Royal Majesty Olú of Arárọ̀mí Kingdom ní Ìbẹ̀jú Lẹ́kì ẹ bá ní kábíyèsí o ẹ bá ní kábíyèsí o báàmí gbadéwọ̀lú kádé pẹ́ lórí sáà ìbátan pẹ́lẹ́sẹ̀ kí ẹ ṣe ọba kó jẹ kó pẹ́ kí irùkẹ̀rẹ̀ kó tó kíní sáà kábíyèsí àkọ́tìrì sọ. lágbára Ọlọ́run àdúrà ti mọ́ wọn torí pé omi èyí tá a tún bọ́ lọ́dún àrípàdúrà wa ti gbà torí pé ó tún ṣe iṣẹ́ ìyanu ìgbà tá à ń bọ́ tá à ń fún lóúnjẹ lágbára Ọlọ́run lágbára inú hàn ní kó sọ́nà bí èéfín gbogbo ìlàlákan nínú ẹgbẹ́ kò ní já sásán lágbára Ọlọ́run tíṣu ẹgbẹ́ náà bá jẹun àní fi wọ́n ṣàwátì. ibẹ̀ ìlú mọ́lẹ̀ o ìbà gbogbo ìṣẹ̀ṣe. ìbà o ìbà o ìbà o ìbà o ìbà ìlú mọ́lẹ̀ ìbà gbogbo ìṣẹ̀ṣe. ẹ má ṣe jẹ́ kó ju méjì lọ. ìbà gbogbo ládéládé. mo kí bá fún wọn kí bá fún lóye o. Olokun festival 2025 lábẹ́ bàbá mi Sàdámù lọ́dọ̀ mi Arárùgùn dáadé ìwéra lọ́dọ̀ mi kò ní débi wáyé ti bàbá mi. ìbá Ọbàtálá Ọbàtálíṣà
lóde rọ̀jẹ́ ilé. Ajé òkú ohun olúkúlù sọ̀rọ̀ oníṣàwọ̀ bòjì. Ìbá bàbá mi. Ọba ló pọ̀ lọ́dọ̀ mi. Arówó lò bàbá mi. Gbadéwọ̀ ló ọ̀pọ̀ arọ̀ mi. Kingdom bàbá mi. Bí oníbìrú yín ṣàwátì lálá. Àrólé ogun tì mí lẹ́yìn. Bàbá mi ara pápá ńlá àbẹ́tù ibi kìjàkìjà ńlá àbẹ́kù. Ẹ ṣètọ́jú bàbá yìí dáadáa, kábíyèsí. Ọba Babátúndé Akànnì. Sọ́nà ọ̀la bàbá mi, ikú ò ní jẹ́ kí n wáyé tì nígbà kankan. Àṣẹ. Gbogbo Makogi Kingdom ń kọ́ná. Ìṣòro máa yẹ sí gbogbo ìmọ̀ àdáwátá. Kẹ̀sẹ̀ tójú kábíyèsí mi dáadáa. Bàbá mi ọba jí Bọ́lá. Onídébòjọ́ òdébòjọ́. Bàbá mi ojoojó oníṣòwò kó máa lè nájà kókókó lára ọ̀tá lé. Ẹ máa pé wẹ́rẹ́wẹ́rẹ́ o. Ọ̀wàwà mi àwọ̀ wọn bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Oṣó lélóhùn ò bá wá ṣe. Wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀wàwà kó bí àwọn ọmọ bò wẹ́rẹ́wẹ́rẹ́. Àjẹ́ lélóhùn ò bá wá ṣe. Wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀wàwà kó bí àwọn ọmọ bò wẹ́rẹ́wẹ́rẹ́. Oṣó lélóhùn ò bá wá ṣe. Wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀wàwà kó bí àwọn ọmọ bò wẹ́rẹ́wẹ́rẹ́. Ó yá wẹ́rẹ́wẹ́rẹ́ mo róye. Òròyè
kábíyèsí májídùn ògolo tó fi dé di ìrókò àgíríkì lápapọ̀ ìkòròdú lápapọ̀ ìṣàwò orí òkúta dẹ́kọ̀ olómù ìfọ̀gbẹ̀mí gbẹ̀rẹ̀ gẹ̀jígẹ̀ alára gbàyídá. alára gbàyídá o. alára gbàyídá o. alára gbàyídá o. èmi tún mi ṣe alára gbàyídá. alára gbàyídá o. alára gbàyídá o. alára gbàyídá o. àwa la nìta sí májídùn ògolo tó fi dé ìdí ìrókò àgíríkì lápapọ̀ ìkòròdú lápapọ̀ ìṣàwò orí òkúta dẹ́gbò olómù fágbèmí bẹ̀rẹ̀ gẹ̀jígẹ̀ alára gbàyídá. alára gbàyídá o. omi túnmí ti alára gbàyídá o. alára gbàyídá o. alára gbàyídá. alára gbàyídá o. alára gbàyídá o. alára gbàyídá. ẹ ti kábíyèsí gbẹ́dẹ́wọ̀lú. ẹ̀yin olúwo máa kọ́gun gbogbo máa kọ́gi pátápátá. ẹ ṣètọ́jú bàbá mi dáadáa. kábíyèsí onídébòjọ́ débòjọ́ ká ṣètọ́jú sàdámù dáadáa. bàbá mi arógun dáadé. ààrẹ níwọ̀n rà lọ́dọ̀ mi. bàbá olóyè tuntun igbó ní jẹ́ kí wọ́n yìí tì nígbà kankan. àṣẹ. bóyá o ẹ̀jẹ̀ òjò ẹ̀jẹ̀ òjò ẹ̀bá jẹ́ òjò ẹ̀jẹ̀ òjò kábíyèsí òjò látàná ẹ̀jẹ̀ òjò. ẹ̀jẹ̀ odò ẹ̀jẹ̀ odò ẹ̀jẹ̀ odò ẹ̀jẹ̀ odò kábíyèsí òjò látàná ẹ̀jẹ̀ odò. bàbá odò ẹ̀jẹ̀ náírà bàbá mi. ọdún bàbá yẹ bàbá ògbẹ́ bàbá mi gbọ́ ní jẹ́ kí wọ́n yìí tì nígbà kankan. àṣẹ. ẹ bá pé ọ̀ṣun olówó lọ̀ṣun tàwa òrìṣà ọlọ́mọ lòrìṣà tàwa o ẹ tẹ̀lé wa ká ẹ lọ ká lè rọ́mọ gbé jó. ọ̀ṣun olówó lọ̀ṣun tàwa òrìṣà ọlọ́mọ lòrìṣà tàwa o ẹ tẹ̀lé wa ká lọ ká lè rọ́mọ gbẹ́jọ́. ká lè rọ́mọ gbé jó màmá wa o ká lè rọ́mọ gbé jó bàbá wa o ẹ tẹ̀lé wa ká lọ ká lè rọ́mọ gbẹ́jọ́. ọ̀ṣun olówó lọ̀ṣun tàwa òrìṣà ọlọ́mọ lòrìṣà tàwa o ẹ tẹ̀lé wa ká lọ ká lè rọ́mọ gbẹ́jọ́. ó yẹ tẹ̀sójú ẹ̀ka jọmọ tẹ̀sójú ẹ̀ka jọmọ. gbogbo ọ́fíìsì tẹ̀sójú ẹ̀ka jọmọ. ó yẹ tẹ̀sójú ẹ̀ka jọmọ tẹ̀sójú ẹ̀ka jọmọ. ọ́fíìsì lọ́tẹ̀ yìí o. àwa wà ọ̀tájọ́ tẹ̀sójú ẹ̀ka jọmọ lọ. ní ọ̀rọ̀ lọ́tẹ̀ yìí o. àwa wà ọ̀tájọ́ tẹ̀sójú ẹ̀ka jọmọ. Sàdámù mi lọ́tẹ̀ yìí o. àwa wà ọ̀tájọ́ tẹ̀sójú ẹ̀ka jọmọ lọ. ọ́fíìsì lọ́tẹ̀ yìí o. àwa wà ọ̀tájọ́ tẹ̀sójú ẹ̀ka omi tún mi jọmọ. ṣe màmá mi dáadáa. àṣìwájú olórí ìṣàní. nínú Ìkòròdú. nínú Ìkòròdú ń bí. àṣìwájú olórí ìṣà o. nínú Ìkòròdú ẹ̀yẹ já wẹ́wẹ́ lẹ̀ síbì kan olóríṣà wẹ́wẹ́ lẹ̀ síbì kan o aṣíwájú olóríṣà nínú Ìkòròdú. gbọ́mọ bá mi wáyẹ̀ bá mi karamọ́ omi o. omi o ọ̀tá o ẹ̀rí o àgbá olúwẹ̀rí màgbó. gbọ́mọ bá ta wáyẹ̀ bá mi karamọ́ ọ̀tá o. ọ̀tá o ẹ̀rí o àgbá olúwẹ̀rí màgbó òjò. omi ká omi bù. omi aṣọ ẹ wọlé ọ̀dàlẹ̀.
kojú o ládé kojú ẹ̀bọ̀rà tí ń gbénú omi ẹ̀wù tí alágbólódò ni mò ń ké sí lọ́wọ́ ládé kojú ẹ̀bọ̀rà tí ń gbénú omi Oreyeye o. aládé owó onígbà jẹ́wà ọ̀wáyọrin kó o lówó ti yò àfijú obìnrin tí ń gbàjọbalẹ̀ ọkùnrin obìnrin gbọ̀nà ọkùnrin sá ládé kojú tí ń bẹ nísàlẹ̀ odò òrékelẹ́wọ̀ obìnrin ọkùnrin tó bá fojú di ìyá mi àti okó àti ẹ̀kọ́ rẹ̀ ni ó lọ sí ládé kojú má ṣe bá mi jà mí ò lówó ẹbọ nílẹ̀ màmá bá mi pé. Màmá bá mi pé olúwa rí màá gbòjò màmá bá mi pé. Màmá bá mi pé olúwa rí màá gbòjò màmá bá mi pé. ẹ bá mi gbòrìṣà yó. Òrìṣà yé òrìṣà yé pa o. ẹ bá mi gbòrìṣà yó. Òrìṣà yé Ọbàtálá ọba tá a sà ọba takuntakun lóde ìrànjẹ òjìkì èràkì bàbá mi tó sí nínú àlà tó ti nú àlà dìde ọba ńlá ọkọ̀ yé mowó òṣàwùn mi níbùdó ìbìrèrè lòṣà gbalẹ̀ bá mi bàtìbàtì nínú ọlá bá mi tó fẹlẹ́dùmarè ṣọ̀rẹ́ bá mi jíwìn ìlẹ̀kẹ̀ ẹ bá mi gbòrìṣà yé ẹ bá mi gbòrìṣà yó. òrìṣà yé múso. oníyẹkúnyẹmẹ èsìsì nídìí ìrókò àjọ ni wọ́n fara kọ ni ìyá o ọ̀rọ̀ yìí tó àjọjọjọ ayọ̀yọ̀yọ̀ arẹ́rìí kéékèèké kìkì owó kìkì ọlá àwa lálàyé èrè yóò ṣẹ̀ṣẹ̀ kó wé. èrè ìgbò alára ìgbò àmì péré lọ́nà kó wọlé. èrè ìgbò alára ìgbò àmì péré lọ́nà kó. mo ṣàdúrà fún pírẹsidẹ́ǹtì wa wípé ọ̀rọ̀ wọn ò ní dojúrú o ó túbọ̀ máa dáa fún wọn sí ni o àní wàrà wa ti láṣẹ ọlọ́run ẹgbẹ́ OPC New Era yìí ó túbọ̀ máa tẹ̀síwájú in fact mo wà surprise mo rọ àwọn èèyàn rẹpẹtẹ ó wú mi lórí ó jẹ́ kí n mọ̀ pé olórí gidi ni olórí New Era ọlọ́run á dẹ̀ túbọ̀ lékún agbára wọn láti lè tẹ̀síwájú láti kó Yorùbá dé ilẹ̀ lérí ọlọ́run á gbà fún wọn bẹ́ẹ̀. ohun tí a fẹ́ gbé yẹ̀wò lénìí ìyẹn ni àkòrí nǹkan tí ó wà níwájú mi ni the importance of culture, language and tradition in overall human development. Yorùbá people as a case study. ìyẹn ni pé àṣà àti ìṣẹ̀ṣe wa kí ni àwọn àǹfààní tó wà nú ẹ̀ pàápàá jùlọ fún àwọn Yorùbá. Ní àkọ́kọ́ kí ni nǹkan tí à ń pè ní custom gangan àwọn nǹkan tí à ń pè ní custom ni pé kí ni àwọn nǹkan tí a ti máa ń ṣe ní àti ọjọ́ aláyé ti dáyé àwọn tí baba ńlá wa àwọn nǹkan tí wọ́n ń ṣe láti ọjọ́ aláyé ti dáyé náà ń pè ní custom oríṣiríṣi àwọn nǹkan tí baba ńlá wa tó ń ṣe ó dẹ̀ pọ̀ jáǹtìrẹrẹ nípa ẹ̀wù wíwọ̀ nípa èdè nípa oúnjẹ nípa ohun oríṣiríṣi nǹkan bí ẹ̀kọ́ ilé tí wọ́n ń kọ́ àwọn ọmọ wa gbogbo àwọn nǹkan tó jẹ́ bí àṣà wa nìyẹn láti ọjọ́ aláyé ti dáyé ṣùgbọ́n nǹkan tá à ń pè ní kọ́sítọ́ọ̀mù yìí tó bá ti wá ń di tradition ìyẹn ni pé nígbà tá a bá ti wá ń mú tó jẹ́ pé ní generation kan sí ìkejì fún àpẹẹrẹ bàbá wa àwọn nǹkan tí wọ́n ń ṣe àwọn nǹkan tí wọ́n ń kọ́ wa ẹ̀wù wọn ni bọ́n ṣe ń wọ aṣọ ni bọ́n ṣe ń bọ́n bí àwọn ẹ̀kọ́ ilé tí wọ́n ń kọ́ wa ni àwọn èdè wa ni àwọn àṣà wa ni nígbà tó bá ti wá ń kúrò ní generation ẹ̀ tó ti ń bọ́ sí generation míì ó ti wá ń di tradition nìyẹn ìyàtọ̀ tó wà láàrin culture àti tradition nìyẹn ìkan náà ni wọ́n ṣùgbọ́n ìkan á jẹ́ pé ẹ̀yin lẹ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀yin lẹ́kọ́ ń ṣe ẹ̀yin lẹ́kọ́ ń wu àwọn ìwà yẹn àwọn ẹ̀kọ́ àwọn values wọ̀nyẹn ọ̀dọ̀ wa ló ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà tá a bá ti bẹ̀rẹ̀ sí wá ń fún àwọn ọmọ wa tó jẹ́ pé generation kìíní lọ generation kejì lọ ó ti ń kúrò ní custom ó ti wá ń di tradition
now nígbà tí ó bá ti wá ń kúrò ní tradition táwa ń sọ̀rọ̀ culture yìí àwọn á jẹ́ pé culture kó wá jẹ́ pé kò ń ṣe ẹyọ àṣà bí ìwà híhù kan gbogbo àwọn ẹ̀kọ́ ilé tá à ń kọ́ nípa aṣọ wíwọ̀ oúnjẹ tá à ń jẹ àṣà wa oríṣiríṣi bóyá orílẹ̀-èdè kan ti ń gbà bóyá àwọn ethnic group kan bí gẹ́gẹ́ bí Yorùbá tàbí bóyá bí àwọn Ìgbò tàbí bóyá bí àwọn Haúsá àwọn ọ̀pọ̀ èèyàn ṣáà ti bẹ̀rẹ̀ sí gba àwọn àṣà yìí ọ̀pọ̀ ènìyàn ó ti ń gbà ìyẹn ni pé ó ti ń pass from one generation to the other but generation tó ń pass sí kí ni population àwọn èèyàn tó ń gbà gẹ́gẹ́ bí àwọn tó ń adopt àwọn àṣà àti ìwà híhù wa àbí aṣọ wíwọ̀ wa ó ti wá di culture wa nìyẹn so that is the sequence that is when we talk of tradition when we talk of custom we talk of tradition then we talk of culture. Language serves as the primary vehicle for transmitting cultural knowledge. Ìyẹn ní pé gbogbo àwọn culture tí à ń sọ yìí ìwọ ni tradition ìwọ ni custom wa èdè wa la fi ń pàṣẹ ẹ̀ láti èèyàn kan sí ìkejì tí ò bá sí èdè which is language tí ò bá sí èdè kò sí bí mo ṣe fẹ́ gbọ́ tàbí tí mo ṣe fẹ́ mọ nǹkan tẹ́ ẹ sọ pé kì í ṣe má wọrú ẹ̀wù yẹn má dúró lórí odó má dúró sẹ́nu ọ̀nà nígbà tí òjò bá ń rọ̀ wọ́n máa ń dọ̀bálẹ̀ kí àgbàlagbà ní tágbàlagbà bá ń rẹ rùbọ̀ ṣẹ́nà máa ń gbà lọ́wọ́ ẹ̀ ṣẹ́nà máa ń dọ̀bálẹ̀ kí bàbá àti ìyá èèyàn láàárọ̀ kùtù gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí tó jẹ́ kọ́ọ́lé automatically without language ìyẹn ni tí ò bá sí èdè kò sí bí àwọn ọmọ wa bí wọ́n ṣe máa kọ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyẹn so ibi tí language tó ti wọnú culture tàbí tradition nìyẹn then characteristics of culture ìyẹn ni pé culture is not innate ìyẹn ni pé culture tá à ń sọ yìí kò ń ṣe pé èèyàn mú wá látọ̀run o kò ń ṣe pé bóyá wọ́n bí wa mọ́ a ní láti wà láàárín àwọn èèyàn gẹ́gẹ́ bí àwọn bàbá tàbí ìyá wa tán máa kọ́ wa ohun tó yẹ ká ṣe ohun tí ò yẹ ká ṣe ìgbà tó yẹ ká ṣe àsìkò tí ò sì yẹ ká ṣe nǹkan tán mí báyìí pé culture is not innate ìyẹn ni pé kò ń ṣe pé wọ́n bí wa mọ́ tàbí gbó wá láti ọ̀run wá a ní láti kọ́ nígbà tá a bá wà láàárín àwọn èèyàn wa and why culture is not innate it is acquired through socialization and education from a young age ìyẹn ni pé nígbà tá a bá kéré tá à ń gbé pẹ̀lú ìyá àti bàbá wa ìgbà yẹn náà máa ń kọ́ wa tàbí bóyá nígbà tá a bá ń bá àwọn tó tún jù wá lọ ìdá ẹbí ará tàbí ọ̀rẹ́ gbogbo àwọn èèyàn wọ̀nyí jù wọn láti máa ń kọ́ àwọn àṣà tàbí èdè wa kò ń ṣe pé bóyá wá ń bí wa mọ́ ìyẹn nìkan kọ́ wọ́n ní shared it is a collective experience with members of a group holding common beliefs values and practices ìyẹn ni pé láàárín àwọn èèyàn láti máa ń kọ́ culture àti custom wa a ní láti belong a ní láti wà láàárín àwọn èèyàn o ò lè máa dágbé inú igbó kó sọ pé o fẹ́ kọ́ culture kò sí culture tó fẹ́ kọ́ tó bá ń dágbé you must be able to accommodate some people in such a way that you extend the views you extend the values it is in the course of extending these values that you learn a lot from those people that you are socializing with. nǹkan tẹ́mi bá mọ̀ tí ìyá mi ti mọ̀ òun náà ló máa sọ fún mi ni màá kọ́ lọ́dọ̀ ẹ̀ ọ̀rẹ́ mi àwọn nǹkan kan míì wà tó jẹ́ pé ó máa kọ́ lọ́dọ̀ òbí tiẹ̀ tó jẹ́ pé in the course of socialization a lot of things náà ni mo máa kọ́ lọ́dọ̀ ẹ̀ ni. in conclusion culture language and tradition are essential components of human development shaping identity community and individual well-being. The Yoruba people's rich cultural heritage offers valuable insights into the importance of preserving and promoting cultural diversity. God bless you. Ẹ ṣé gan mo dúpẹ́ o. Dájú yín ṣe o. I'm indeed very happy to stand before you today. I'm particularly happy because it is another edition of our international Acrylic Olokun Festival. As you all know, this festival is organized in honor of the sea goddess Olokun. My special gratitude goes to Eledumare, the creator of heaven and earth, for his blessing. God in his infinity mercies has provided all our needs. Without him,
He would never be half. We have achieved anything to Him alone. Be all the glory and adoration. As we gather here today to celebrate Olokun, the goddess in charge of the sea and all the treasure in it, I want you all to give a thought to how we all can contribute in our own little way to making ozone and seas safer for humanity. You will agree with me with the little you are seeing here today that our organization has contributed in no small measure to the economic development of the people of Debojo town and the surrounding community, including Olokun and its environment, by hosting this festival here. If you look around, you will see women, men, peoples of different backgrounds buying and selling different types of goods. The question arising from this is that if we as an organization can create this kind of forum by organizing the Olokun festival, it's better image that we will have achieved if the government and the corporate organization will tap into the celebration of this festival, like this across the Lagos state. We must not lose sight on our history and the son of who we are. It's shock whenever I see a Yoruba child, Yoruba child who struggle to speak Yoruba language to greet his parents standing. And pray with me now not to forget that these children are heritage and future. Let us teach them the essence and beauty of our culture. And they will forever be grateful that we did. Distinguished guests, gentlemen of the press, ladies and gentlemen, let me ask again on behalf of the National Executive Council of Olokun Festival, National Coordinating Council, NCC, and the entire member of Oda People's Congress, express my deepest appreciation to you all for your support, solidarity, dedication, and untiring effort, which has contributed largely to the success of this cultural event. May the Olódùmarè, the omnipotent omniscience and the communicator of the universe, show the shower blessing on us. Amen. Àṣírí sàmọ́dún. A dẹ̀ fi àsìkò yìí náà tún gbàdúrà fún wọn pé kò ní sún wọn kò ní rẹ̀ wọ́n. Ọwọ́ New Era OPC ó máa lọ sókè òkè lẹ́yẹ ń fọhùn. Àníwá kankan nú wọn tì. A dẹ̀ fi àsìkò yìí náà kí gbogbo àwọn ládéládé, àwọn lọ́balọ́ba tí wọ́n fún wọn ní full backing and support. Tọ́ dẹ̀ wà tó ń bá Onídébójọ ṣe, tó ń bá Chief Arógundádé Saddam, tó ń bá wọn náà ṣe ní ọdọọdún. Àníwá kankan nú wa tì. Ọdọọdún là ń borógbó, ọdọọdún là ń ráùsà, ọdọọdún báyìí la máa rí ra wa, la máa yọ̀ mọ́ra wa. Àdúrà gbogbo wa gbà. OPC generally ló fi màmá joyè. Kábíyèsí máa fún wọn ní sàtífíkẹ́ẹ̀tì oyè wọn ní láti fi ọ̀nà wọn wọ́n ṣe ń ṣe ní MC. láti ilé lọ níwájú ààrẹ ọ̀túnra Arógundádé Balógun Saddam lónìí ìyáàfin Ifágbèmí Ọ̀ṣúnbèmí yèyé omítúnmiṣe wọ́n di Erelu Oòduà lábẹ́ Oòduà People's Congress New Era worldwide. Ọmọ Oòduà ni mí. Tọkàntọkàn. Ọmọ Oòduà ni mí. Tọkàntọkàn. Ọmọ Oòduà ni mí. Tọkàntọkàn. nígbà yìí wọ́n ní kẹ́ ẹ gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ìlú ẹ gbọ̀pá yín sókè ẹ lọ́kọ̀ọ́ ti gbọ̀pá ọmọ Oòduà ni mí. olóògbé ìwé láti gbọ́dọ̀ olùgbàdàn Erelu. ẹ̀dọ́símẹ́ǹtì lélẹ́yìí o. orúkọ Ọlọ́run orúkọ Elédùmarè lábẹ́ bàbá wa. ẹ bá a ṣe kábíyèsí o. kábíyèsí o. bàbá wa Rasaq Saddam ìyọ̀túnba Máyégún ọ̀bá rọ̀ mí ogun tí mo yẹ kí n lọ wọ́n ní kí n fún yín ní àmì ẹ̀yẹ merit award Chief Mrs. Dr. Ifágbèmí Ọ̀ṣúngbèmí Omítúnmiṣe as Erelu Oòduà àjẹgbó àjẹtọ̀ o. àṣẹ. wọ́n lè ṣe lè láṣemọ́ o. àṣẹ. ẹ̀rẹ́ mi fẹ́ gbó o. àṣẹ. ẹ̀rẹ́ mi gbó o. àṣẹ. ẹ̀rẹ́ tẹ́lá rẹ̀ gbé o. àṣẹ. àsìkò tẹ́jọ́ yìí ẹgbẹ́ ìyá tó máa gbọ́ ọ sí o. àṣẹ. ẹ̀rẹ́ máa ṣe bẹ́ẹ̀ o. àṣẹ. Erelu joyè àdúpẹ́ o. omi lẹ́yìn Fágbèmí Omítúnmiṣe ọ̀jẹ̀ ti jẹ́ pẹ́pẹ́.
sà ọdún ẹ̀rọ máa ṣọkọ̀ ọ̀rọ̀ ìṣítí fún ọgbà àwọn ọmọ yín. Elédùmarè ìbà o. Ọ̀dà ayé ìbà. Ìṣẹ̀dá ayé ìbà o. Ìbà olórí ládéládé o. Ìbà gbogbo lọ́balọ́ba o. Ìbà gbogbo ọmọ Oòduà lápapọ̀. Ìta ṣe lè ní kò ní tàṣe mọ́ o. Orúkọ tèmi ni Aláìlúwà ọba Aláyẹmí Lókùnmọ̀nà Arówólò. Kábíyèsí mo lẹ́mi ò pẹ̀lú ọba. Gbadéwọ̀lú ti lọ àárọ̀ mi àwọn ilé òkú ti bẹ̀rẹ̀. Ẹ bá ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí. Èyí ni àkọ́kọ́ tí máa wá sí òde tá à ń ṣe lénìí. Ó dẹ̀ jẹ́ nǹkan tó wú mi lórí. Ó fi hàn pé àwa ọmọ Yorùbá lápapọ̀ àti mọ orísun wa, àti mọ ibi tí a ti ṣẹ̀ wá, àti mọ nǹkan tó wá pọ̀. Torí ẹgbẹ́ tí mo ń wò yìí OPC àti máa dé báyìí tí mo kọ́kọ́ rí èrò, mo kọ́kọ́ kí bàbá mo kí kó rere o. Ẹgbẹ́ náà ò ní túmọ̀ yín lórí o. Àṣẹ. Ò ní túmọ̀ yín lórí o. Àṣẹ. Ò ní túmọ̀ yín lórí o. Àṣẹ. Ọmọ ẹgbẹ́ àtúbọ̀ máa lékún. Àṣẹ. Ọmọ ẹgbẹ́ àtúbọ̀ máa lékún o. Àṣẹ. Bàbá máa tún dé báyìí lórí tó ń bọ̀ ibà yóò ní gbèrò. Àṣẹ. Àwa ní wẹ́ẹ̀lì kọ̀ọ̀kan wá ti o. Àṣẹ. Ìtí máa sọ fún wa lénìí òun ni ìṣọ̀kan. Ìṣọ̀kan ó ṣe kókó láàrin àwọn ọmọ Yorùbá. Gẹ́gẹ́ bí ibi tí Nàìjíríà ń lọ sí, àwa Yorùbá ẹ jẹ́ ká ṣera wa ní ọ̀kan. Ẹ jẹ́ ká ṣera wa ní ọ̀kan. Àwa lọ́balọ́ba náà àti ṣera wa lọ́kan. So ẹ̀yin tẹ́ jẹ́ àwọn ọmọ wa náà ẹ jẹ́ ká ṣera wa lọ́kan o. Yorùbá kan náà ni wá, Oòduà kan náà ni gbogbo wa. Má jẹ́ ká mú ọ̀tá. A máa ń wá ọ̀rẹ́ kọ́ ni àkí ń wọ́ta kú ọ̀tá. Ẹgbẹ́ Oòduà lápapọ̀ ò ní dàrú o. Àṣẹ. Gbogbo ẹgbẹ́ ló wà káàkiri láti gbélé Oòduà lárugẹ. Ètí bàbá wa tá à ń ṣe ń bá ilé nìní, àti ti Gani Adams ni, àti ti Báṣeun, àti ti Sunday Igboho, gbogbo wa láti fi gbé ilẹ̀ Yorùbá lárugẹ ni. Ọlọ́run á dẹ̀ fún gbogbo wa ṣe. Ọlọ́run ò ní fi èdè àìyedè sí àárín wa. Ayíbẹ̀ àṣẹbẹ́ o. Mo kéré lúgbò. ẹ jẹ́ ká máa tó lọ sí orí àpẹẹrẹ wa. Bóyá ẹ já lọ sí ọ̀dọ̀ ìyálédè Chief Mrs. Ọlábọ̀sígbò. Ìyálédè ẹ̀yin ló kàn. Ní o tèmi lélẹ̀ kan káwọn tọ̀ yín ni máa ṣe kíkí fọ́gà. Iṣẹ́ kí lèmi gbọ́ lọ́jà máa ṣe yẹn ṣe kíákíá jáde. Iṣẹ́ èèyàn méjì ló bá yà wá. Ó ga o. Kábíyèsí Ọ̀túnba ẹ máa bá wa dé wọn ní fìlà. Mo jẹ́rìí ẹ̀. Mo jẹ́rìí ẹ̀. Ìyálédè náà sọ pé òun náà fẹ́ ṣe bí olóyún. Wọ́n ti fẹ́ ṣe. Bóyá. Olókun làgbà omi o, olókun làgbà omi, omi gbogbo ẹ bọ̀wọ̀. Ní orúkọ gbogbo ọmọ ẹgbẹ́ Oòduà People's Congress ní ẹ̀rà ní abẹ́ àṣẹ National Coordinating Council, èmi Ọ̀túnba Razak Arógundádé a fi oyè ìyálòde àfidá Chief Mrs. Ọlábọ̀sígbò Ọlásẹ́yìndé lọ́lá ní èèní. Màá dẹ̀bẹ̀ wọ́n, màá rọ̀ wọ́n kí wọ́n jọ kọ́ ṣe ń ṣe nǹkan máa ṣe fún wa lọ ní agbára Ọlọ́run kò ní sún wọ́n ṣe o. Àbò wọn ò ní gbẹ́ o. Àṣẹ àdúgbò. Ẹ bá aṣá mi o. Yálóde joyè mo dúpẹ́ afọ́mi pẹ̀lú yálóde Oòduà. Olókun làgbà omi o, olókun làgbà omi, omi gbogbo ẹ bọ̀wọ̀. Olókun. Àwọn òní wọ̀nyí o.
Olókun làgbà omi. Olókun làgbà omi o. Olókun làgbà omi. Omi gbogbo ẹ̀ bọ̀wọ̀. Olókun olókun. Odò ni mí tọkàntọkàn. Ìyálóde. Àtọ̀dọ̀ ni mí gbogbo. Gbogbo jáde. Olókun dádé o. Àwọn ọmọ ẹlẹ́nu àti ìyálóde rẹ̀. Ìyálóde Oòduà. Ọmọ Oòduà ni mí. Olókun làgbà omi o. Olókun làgbà omi. Omi gbogbo ẹ̀ bọ̀wọ̀. Olókun làgbà omi. Olókun làgbà. Ìyálóde ọmọ Àkúrẹ́. Báàmì ẹgbẹ́ pa àṣẹ ẹ máa fi pàṣẹ fún wa. Ọmọ bàbá ti gbadé mọ́ bọ̀ lọ́dún èmi àtò. Àkúrẹ́ ní lera ìmọ̀mọ́ ọmọ olóyè ìdàpọ̀. Láwọn ilé ìjọba ato ẹ̀rọ. Kí bàbá wa Israel Majesty ọba Babátúndé Ṣónọlá olú of Makogi Kingdom kọ́ máa pírẹsẹ̀ntì certificate wọn fún wọn gẹ́gẹ́ bí ìyálóde Oòduà British Congress new era. Ẹ bá mi ṣe kábíyèsí o. Ẹ bá mi ṣe kábíyèsí o. Àwọn tó láyé o. Ìbáṣẹ́. Oníbàdéjọ ìbàrẹ̀ o. Ìbáṣẹ́. Ìbáṣẹ́. Ìbáṣẹ́ o tẹ́lẹ̀ jù àyà ṣe. Ìbáṣẹ́. Ìbáwọ̀. Táwa ṣe léde kò ní wọ́. Àṣẹ. Ẹgbẹ́ OPC ní wẹ́rà á túbọ̀ máa lọ sí. Àṣẹ. Ilé ìtawà ṣe léde ọdún tó ń bọ̀ á tún jù báyìí. Àṣẹ. Àṣẹ. Ìyá wa ṣe ní sí ìsà Ọlábọ̀sípò Abọ́sẹ̀dé Ọlásẹ̀yìn. Àsìkò ìyálóde Oòduà. Ọkùn yìí ní ìyálóde Oòduà lórí ìlú. Àṣẹ. Àsìkò dájọ́ èyí ẹ máa mọ̀ sí dáadáa. Àṣẹ. Wọ́n ní ẹ máa ń ṣe dáadáa gan. Dáadáa yìí túbọ̀ máa máa lékún. Àṣẹ. Ẹ̀ní wówó tí. Àṣẹ. Ẹ̀ní wọ́mọ tí. Àṣẹ. Ẹ̀ní wàlàáfíà tí. Àṣẹ. Ó túbọ̀ máa máa dùn fún yín ní. Àṣẹ. Àsìkò dájọ́ èyí ẹ máa mọ̀ sí dáadáa. Àṣẹ. Congratulations. Ìyálóde jagun wa ní wúrà. Ìyálóde jagun wa ní wúrà. Àní wúrà ọ̀rọ̀ mi lọ́wọ́. Ìyálóde. ìdí tí a fi fún àwọn tá a fún lóyè ní oyè ni wípé akitiyan nínú ẹgbẹ́ support tán fún wa nínú ẹgbẹ́ kì í ṣe kékeré. ẹgbẹ́ ò ṣe é dá ṣe láì ní àwọn alátìlẹyìn torí bí tá a bá dé sí ó yẹ kí ìjọba gan ìjọba Lagos State ó yẹ káwọn fúnra wọn ó yẹ kán ti support wa fún ọdún Olókun gbogbo tá a ṣe ń tàràkà káàkiri kò yẹ kó rí bẹ́ẹ̀ mọ́ tó rántí pé nígbà tí a máa wá bí ní early last year tá a máa wá sínú ìlú yìí gbogbo àwọn etí odò yìí lárí pé òkun yẹn ti bà gbogbo ẹ̀ jẹ́ ó ti kó gbogbo ẹ̀ kó ti jí kòtò kí la bọ òkun yẹn tán fún ní last year everything calm up till now a rí pé kò sí dáhùn kò sí wa lámọ̀ àwọn olóyè àwọn tá a lè fi joyè láwọn olóyè wa support tán fún wa ló yẹ ká fi fọ́n joyè ẹ rí pé tẹ bá dé church wọ́n joyè náà church the same thing ní mosque náà òṣùpá àdínní bàbá àdínní ìyá àdínní àwọn tán wúlò fún ìjọ náà máa fi ń joyè nínú ìjọ so àwọn tán wúlò fún la fi jẹ oyè. Olókun sórí mi o bí mo ṣe ń ṣe. Olúwọ̀dé sórí mi o bí mo ṣe ń ṣe. Ọmọ Yálóde mọ́ rọra ọmọ olóyè mẹ́kún mọ́ rọra Ọlábàṣípọ̀ Àkúrí olóyè mẹ́kún ọmọ ẹ̀kún tó fi torí ọmọ ẹ̀kún tó fi tìrù ilé ọmọ olódì òkúta ọmọ
òkèdè ẹ̀jẹ̀ ogun àmọ́ ogun tí ọba jẹ́ ewé rẹ̀ lókun kan ìyálóde Oòduà fún gbogbo àgbáyé ìmùlẹ̀ Erelu Oòduà ìmùlẹ̀ Erelu máa gbẹ́sẹ̀ ọmọràn àníṣó orí mi o bí mo ṣe ń ṣe mo gbẹ́rùn mọ̀lẹ́ mi dé òrìṣà ẹni là ń gẹ́gẹ́ mo sì gbẹ́rùn mọ̀lẹ́ mi dé òrìṣà ẹni là ń gẹ́gẹ́. Ìyálóde onítúnmíṣe bí mo ṣe ń pè é bí mo ṣe ń pè é bí mo ṣe ń pòye yé ni mọ̀ ọ́ lọ́mọ bí mo ṣe ń pòye yé ni mọ̀ ọ́ lọ́mọ o aya ẹ̀kẹ́ rẹ̀ yẹ̀yẹ́ ọ̀ṣúnyà ẹ̀kọ́ rẹ̀ yẹ̀yẹ́ o Ìyálóde ọlọ́mọ nìyá Erelu ọlọ́mọ nìyá o omi o omi o ọ̀tá o. ààrẹ tó jẹ́ Razaki olórí ẹgbẹ́ ni ẹgbẹ́ lónìí bàjẹ́ lórí ẹ̀ ká bàjẹ́ láíláí. ìtẹ̀síwájú fọmọ ti tẹlẹ́dùnmarè tún lọ láàánú kan. olórí oko wa kí ló dé. olórí ògbó wa lórí ògbó wa lórí ògbó wa kí ló dé ẹ wò ó ṣèyàn. òun lọ lórí wa yé. olórí wa jọ̀wọ́. ìwẹ̀rẹ̀ ọ́fíìsì olórí wa yé. olórí wa jọ̀wọ́. Razaki ìwọ làwa bọ́lá fún ìwọ làwa fẹ̀yìntì. Abọ́lúwa máa pa Razaki lé lóra gbígbó lọ lọ́ba ẹ̀yẹ. Razaki ààrẹ náà lọ pè báwọn tó fi dálẹ̀ ọkùnrin mẹ́ta ẹ̀kọ́ bàbá wọn. àbáyé bọ́ sísẹ ẹ wá wo ààrẹ Razaki tó tẹ̀yàn tó ga tó tẹ̀yàn. bó ṣe wọ lọ́hùn ló ń jó owó Elédùmarè ọba ló fi ṣe lórí Abudu Razaki arógun dáadé ọgbọ́n ọmọ tarógun dáadé kò ní dà fẹ́ni tó bá yẹ fún wọn tarógun dáadé kò ní dà fẹ́ni tó bá rí yẹ fún wọn jìyà wọ́n jẹ̀wé ìyá wọn bẹ̀bẹ̀ wọ́n sùn pòjú. Razaki arógun dáadé kò ní dà fẹ́ni tó bá rí yẹ fún. ààrẹ Razaki arógun dáadé kò ní dà fẹ́ni tó bá rí yẹ fún. kò ní dà fẹ́ni tó bá rí yẹ fún. kò ní dà fẹ́ni tó bá rí yẹ fún. kò ní dà fẹ́ni tó bá rí yẹ fún. kò ní dà fẹ́ni tó bá rí yẹ fún. Razaki ọ̀gá kan ni ọmọọṣẹ́ tó pọ̀ ọ̀gá kan ọmọọṣẹ́ tó pọ̀ ọ̀gá kan ọmọọṣẹ́ tó pọ̀ ọ̀gá kan Razaki ọ̀gá kan ni. ààrẹ Razaki ọ̀gá kan ni o ọmọọṣẹ́ tó pọ̀ ọ̀gá kan ọmọọṣẹ́ tó pọ̀ ọ̀gá kan ọmọọṣẹ́ tó pọ̀ ọ̀gá kan
Saki Arógun Dádé Saki Jẹ́mi New era OPC president mi gbogbo alábìjọ lórí o president lórí tí wọ́n fi jẹ́ gbogbo ayé ló fi jò lórí o president lórí tí wọ́n fi jẹ́. Rasaki òun ló jàlágà jàlágà àlàyé ló jàlágà Arógun Dádé òun ló jàlágà jàlágà àlàyé ló jàlágà gbogbo ẹgbẹ́ sì fi jò lórí pírẹ́sìdẹ̀ntì lórí tí wọ́n fi jẹ́ gbogbo ẹgbẹ́ sì fi jò lórí pírẹ́sìdẹ̀ntì lórí tí wọ́n fi jẹ́. Ọmọ gbà fún 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 èèyàn ní èèyàn ní èèyàn ní èèyàn ní àní ó gbà fún gbà fún gbà fún gbà fún èèyàn ní èèyàn ní Rasaki mo gbé fún o mo gbé fún o mo gbé fún mo gbé fún. Ó pọ̀pọ̀pọ̀ ó pọ̀ Erelu ó pọ̀pọ̀pọ̀ ó pọ̀ alẹ́ pọ̀pọ̀pọ̀ ẹ pọ̀ Erelu ó ti di skọ̀rọ̀ ọmọ wọn lọ́wọ́ askọ́ lòbítò tọmọdé rè àgbà ó pọ̀pọ̀pọ̀ ó pọ̀ Erelu ó pọ̀pọ̀pọ̀ ó pọ̀. Ó pọ̀ ó pẹ́ yẹ̀yẹ̀ Erelu ẹ ti di skọ̀rọ̀ ọmọ wọn lọ́wọ́ askọ́ lòbítò tọmọdé rè àgbà ó pọ̀pọ̀pọ̀ ó pọ̀ lórí Erelu tàdírèké jẹ́ nkérelu. Ó yá bàbá ó yá ìrèlè tó pè fún ọ̀dálẹ́ àtàyẹ àwọn onílù àwọn elégbè àti dúró bámú 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 àwọn tàdírèké lòlè fún àgbálùlù ẹ̀kọ́rin fún ọ̀pọ̀ tàdírèké lékèlékè. Ẹ wá ṣé nítorí Erelu yìí náà ni ṣé nítorí Erelu ọ̀rọ̀ yìí ọ̀mọ̀mọ̀ tó jà á. Ìwọ kan farabalẹ̀ ọ̀rọ̀ yóò tó jà ìwọ kan farabalẹ̀. Ìjọ ni òjò ìwọ kan farabalẹ̀. Ọ̀rọ̀ yóò tó jà o. Ọ̀rọ̀ yóò tó jà ìwọ kan farabalẹ̀. Omi fún mi ṣe máa dá kànjọ ohun ẹlẹ́nu kò sọ ayé ni irun mọ̀ọ́lẹ̀ ló ń jẹ́ pẹ́ o fi wọ́n sílẹ̀ jẹ́ kó máa sọ̀rọ̀ ẹ. Jẹ́ kó máa sọ̀rọ̀ ẹ ìwọ nìkan báwo wá níran. Omi tún mi ṣe ni ó ṣe é pé Erelu ni ó ṣe é pé omi tún mi ṣe ni ó ṣe é pé bó o bá sọ̀rọ̀ mi lẹ́yìn o ṣe é pé sí ṣe pé bó o bá sọ̀rọ̀ mi lẹ́yìn ṣe pé sí ṣe pé sí sígàbà o. Ó yá ẹ tún jẹ́ àṣẹ báyìí ẹ tún jẹ́ àṣẹ báyìí ìwọ àti tani níwájú Fáṣọlá. ìwọ àti tani níwájú tani náà kẹyà gbà. Ọmọ Fáṣọlá máa dà kànjọ ó dẹ̀ máa rọra ọmọdé ìkílódé sọ́pà mi ni. Ẹ wá wáyé tí mò ń jẹ.